Ẹ káàbọ̀ sórí ìkànnì wa, ẹ farabalẹ̀ fún wa dáadáa. Fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa play ẹ̀ fún yín. Ẹ̀wẹ̀ ni ló máa jáde tó tún pẹ́ẹ́pẹ́ẹ́ àṣírí. Kí ló fà tẹ́lẹ̀ ibi tó àwọn àṣírí tó le tó báyìí? Ẹ ò gbogbo ẹ̀ lẹ́ máa náfààní láti jẹ gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lẹ́ni. Tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ rí tẹ́ ń darapọ̀ mọ́ kọ́ni, ẹ bá wa subscribe, pé like, comment, kẹ́ share, ẹ lè máa jẹ àǹfààní content ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè tẹ̀ lè máa fi ṣọgbọ́n èèmọ̀ àti ìrò. Gẹ́gẹ́ sọ pé fídíò wà lẹ́ẹ̀ tá a máa play fún àtọ̀pọ̀lọpọ̀ evidence tá a kó wá. Fídíò náà rèé, ẹ̀ka sojú abẹ́kó. Sàríyù ọmọlálùdé bó ṣe kọ́kọ́ wá sọ́dọ̀ mi tó wá fi irọ́ tó wá fi kó mi ní omi ọbẹ̀ jẹ. Ẹ jẹ́ ká analyse fídíò Lola Alao yìí ní line by line. Why he was in the police orí la fẹ́ ṣe. Ṣé jẹ́ ká analyse ẹ̀mí ní pẹ́. Ẹ̀yin èèyàn mi ṣé dáadáa mo bá yín, mo ṣe fídíò yìí torí Iyabo Ojo. Iyabo is a very good person. Lola Alao ní ó kí gbogbo yín ní tológun tológun, ó kí gbogbo yín ní tẹlẹ́ṣọ̀ tẹlẹ́ṣọ̀. Ó ní òun ò bá má wá sí orí ìkànnì yìí o. Ó ní ṣùgbọ́n ó lóun ò bá má wá sí orí ìkànnì yìí. Ó ní ṣùgbọ́n òun o bí wọ́n ṣe ń dráàgì Ìyábọ̀ lọ́tún lósì. Ìyábọ̀ yẹn ìyẹn ò kí ń dráàgì èèyàn, you know, Ìyábọ̀ kò kí ń dráàgì èèyàn. Tó bá dúró sórí ọwọ́ ẹ tí nǹkan bá ṣẹlẹ̀, the last time tí a ń gbọ́rọ̀ Ìyábọ̀ actress ni a rò pé ó ń ṣe, ṣùgbọ́n tó bá ti ń kórin púpọ̀ bọ́ná á jó ẹ lọ́wọ́. Lola Alao máa bọ́rọ̀ ẹ lọ, bó bá ti ń bọ́rọ̀ ẹ lọ màá máa sọ̀rọ̀ lé lórí. Ó yá. Iyabo is a kind-hearted person. Iyabo is a cheerful giver. Iyabo máa fi ọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ agbẹ́tẹ̀ni ẹlẹ́ni sórí. Value judgment ẹ nìyẹn. Even èṣù nínú Bible, sultana àbí sultan kọ́ awúsùbìlà kí làwọn Muslim máa ń pè èṣù. Èṣù ọ̀dàrà tó wà nínú Bible tó lọ tọ̀ Jésù tó gbowó ẹ̀mí Jésù lọ́wọ́ àwọn èèyàn, ara àwọn èèyàn tó jẹ́ pé wọ́n wà lẹ́yìn ẹ̀. Kò séèyàn kankan nílé ayé yìí. Yorùbá gan sẹ́ pé tó bá burú wọ́n léèyàn kan á sì dúró téèyàn. Lola Alao value judgment ẹni. Ìyábọ̀ n tó pè Ìyábọ̀ yẹn tó sẹ́ pé ó ṣe value judgment ẹni. Kò sẹ́ni tó lè díẹ̀ lọ́wọ́ mu lórí ẹ̀. Ẹ jẹ́ ká tún gbà síwájú díẹ̀. Ẹ̀yin èèyàn mi ṣé dáadáa mo bá yín, mo ṣe fídíò yìí torí Iyabo Ojo. Iyabo is a very good person. Value judgment ẹ nìyẹn. Opinion ẹ nìyẹn. Feelings ẹ nìyẹn. Iyabo is a cheerful giver. Kò sẹ́ni tó lè fault ẹ lórí yẹn. Iyabo máa fi ọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ agbẹ́tẹ̀ni ẹlẹ́ni sórí. Abiyamọ gidi ni. Now kò sí abiyamọ náà tán bí nílé ayé yìí, kò sí obìnrin náà àti ọkùnrin náà, àfi àwa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ní ẹ̀kọ́ ní ìlú òyìnbó. Ní Nàìjíríà tó bá gbọ́ ó lè àwọn èèyàn kàkà kan tilẹ̀kùn wọn mọ́rí kan dúró sínú ilé, wọ́n máa fọ́ síta ni. Wọ́n ń wá olè yẹn lọ nìyẹn ní Nàìjíríà, especially ní Yorùbá, ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti bí wa. Gbogbo èèyàn lábíyamọ, gbogbo èèyàn one way or the other. Kó tiẹ̀ jẹ́ fún ìṣẹ́jú kan báyìí ni wọ́n ti fi tiwọn sílẹ̀ tí wọ́n ti gbẹ́jọ́ ẹni ẹlẹ́nu. Nínú wọn náà ni àwa wà yìí. Tí wọ́n bá mẹ́jọ wá, ẹni tó bá mẹ́jọ wá yẹn á gbọ́, torí òun ló mú ẹjọ́ wá sọ́dọ̀ wa. Àti ẹni fẹ́ pọ̀pọ̀ yóò roko sọ́dọ̀ ara ẹ̀, á sáré dà sórí afẹ́fẹ́. But bàtà bá gbọ́ opinion àwọn ẹlòmíì,
àwò adájọ́ síbi tó bá yẹ kí adájọ́ sí. Bẹ́ẹ̀ nílé ẹjọ́ àti wá believe pé nítorí pé àwa la kọ́kọ́ múyàn lọ sílé ẹjọ́, ilé ẹjọ́ máa favour wa. Àwọn tá ló ń bá nílé ẹjọ́ yẹn ọlọ́gbọ́n ni wọ́n dẹ̀ kàwé ká tó máa pè wọ́n ní agbẹjọ́rò, solicitor àti adájọ́. Gbóhùn sókè tó ń bọ̀. Òní wọ́n wá drag orúkọ, wọ́n á rubbish, wọ́n á parọ́ mọ́. But all I know is. Ó ní òun ni wọ́n wá ń drag orúkọ ẹ tán rubbish ẹ tí wọ́n parọ́ mọ́ ẹ. Tí wọ́n bá pèèyàn ní àbí fúnra ara ẹ̀. Yorùbá ní àbí fúnra ara ẹ̀ ńkọ́ á pa ìfun ẹ̀ mọ́. Tó o bá jẹ́ kí internet validation tàbí àwọn olórí burúkú blogger kápándù tọpọlọ ti yòrò àṣàmẹ́gun àṣàmọ́pọlọ àṣàwẹ́lẹ́wẹ́lẹ́, tó o bá jẹ́ tọ́ǹtì ẹ̀ ní ti máa lọ mọ́tò skóskó, kò sígbà tí wọ́n ní drag ẹ̀. Tó o bá wá jẹ́ pé o wà controversial, tó jẹ́ pé ọ̀rọ̀ tó bá mú national issue dání ni wàá máa gbé ẹnu ẹ sí ní gbogbo ògbà. Àwọn ayé ò ní rí ẹ bí activist mọ́, wọ́n á rí ẹ gẹ́gẹ́ bí controversial person. Máa sọ̀rọ̀ ẹ lọ. that àfi tí ò bá sí Ọlọ́run nìkan lóko. Bẹ́ẹ̀ni. Àfi tí Ọlọ́run ò bá ní ká máa ṣòdodo lóko. Bẹ́ẹ̀ni. Àfi tí Ọlọ́run ò bá ní ká máa ṣe dáadáa nìkan lóko. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ pé dáadáa lọ́lọ́run ní ká máa ṣe, tí Iyabo dẹ̀ ṣe dáadáa, tí ẹ̀yin ayé tẹ̀lé yí fún. Lójú tiẹ̀ ó lè máa ṣe dáadáa nítorí pé kí ni there are two sides to a coin. Even our hand, there are two sides to it. There is this side and there is this side. Tó bá kọjú sí ẹ báyìí, àwọn kan lè fẹ́ràn ẹ. Tó bá rí báyìí, àwọn kan wọ́n lè máa drag ẹ, wọ́n lè detest ẹ, wọ́n lè hate ẹ for life. Ó ṣe báyìí sí ẹ ni wọ́n ṣe ń ròyìn pé èèyàn dáadáa. Iyabo ló máa borí o. Èmi mọ̀ yẹn ná. Òtítọ́ ló máa lékè irọ́. Òtítọ́ òun ló máa lékè irọ́. Tó bá jẹ́ pé òtítọ́ ló gbé dání, Iyabo, òtítọ́ á gbé ẹ lékè. Ṣùgbọ́n tó bá jẹ́ pé irọ́ òun ló gbé dání àti àrán kan, tó jẹ́ pé irọ́ àti àrán kan ló gbé dání, ò lè borí. Nítorí pé ọ̀tọ̀ ní ká ràn yàn lọ́wọ́, ọ̀tọ̀ ní ká ràn èèyàn lọ sẹ́wọ̀n, right? Ọ̀tọ̀ ní ká gba nǹkan kan rí, ọ̀tọ̀ ní ká fi ọgbọ́n ṣe é. Tó bá ti jẹ́ wípé o kì í ṣe ọlọ́gbọ́n ènìyàn, ibi tí o ti ṣe ọgbọ́n náà máa bẹ́ẹ̀. Òtítọ́ òun ló ń borí, irọ́ ò kì í borí. Because gbogbo rẹ̀ tí Iyabo ti ṣe ni wọ́n sọ di bí fún. Now, that is a vague sentence and it's a vague utterance. Sọ orí ẹyọ kan báyìí tí Iyabo ṣe tí wọ́n sọ di ibi fún. Lọ́dọ̀ tiẹ̀ ó lè jẹ́ oore ni, lọ́dọ̀ ẹlòmíì ibi ni. Ṣùgbọ́n tí gbogbo àwa abiyamọ tí a bá fojú sùnùkùn wò, Ọlọ́run nìkan ni a rí inú ròde olùmọ̀ràn ọkàn. O lè máa rò pé oore ló ń ṣe, ńgbà mi kò jẹ́ pé ibi gidi ló ń ṣe. Tó yí tó bá pe tápándù tọpọlọ ti yòrò ní ìsìn tó ń fìrìgàgà kiri, a máa sọ ó ń pe rẹ̀, a ní òun o, a ní true sayer lòun. Ṣùgbọ́n àtàwọn tó ń rìn àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn ni wọ́n mọ̀ pé pathological liar ni. Gbóhùn sókè Lọ́lá. Ó ṣe gan ni. Iyabo wà á borí àwọn ọ̀tẹ̀. Tó o bá gbó títọ́, tó o bá gbó títọ́ dání, tí òtítọ́ bá jẹ́ ti tìyẹ, tó o bá jẹ́ wípé kì í ṣe wípé ò ń ṣe àwọn nǹkan tó ń ṣe maliciously,
many people ni wọ́n dá nìkan tọ́mọ ní Nàìjíríà, wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. Àwọn tí ò tiẹ̀ ní nǹkan kan tí wọ́n já mọ́ nǹkan kan nínú ayé ò lọ bá wọn. Àwọn tó já mọ́ nǹkan kan náà nínú ayé tó dá nìkan tọ́mọ ò lọ bá wọn. Right? Kí ló dé tó fi wà interested in one particular individual tó ń jẹ́ Lizzy Anjorin? Why are you interested in Lizzy Anjorin's case? Right? Tó bá jẹ́ wípé òun ṣe lótòótọ́ àti òdodo, n tí Lola sọ yẹn lè jẹ́, ṣùgbọ́n tó bá yẹ pé òun ṣe ìgbà tó gba kéèsì Fọlá Ọmọlálùdé, tó bá jẹ́ pé maliciously ló ṣe, Lizzy aborí ẹ a million times. Lizzy aborí ẹ a million times. Torí pé tó bá jẹ́ wípé ó wo Fọlá Ọmọlálùdé tó empower ẹ in a positive way, tó lọ mú kọ́ṣẹ́ tó tí kìí ṣe yí pé o máa wá online tó máa ṣe ẹnu ẹ tó jẹ́ yí pé wà àwọn èèyàn máa rí pé òun máa láì èèyàn kan, òun ní nǹkan tí Lola sọ yẹn ni ò ṣe ní ló ṣe máa jẹ́ títí ẹ̀. Ṣùgbọ́n tó yẹ pé o máa láì ẹ ní wàláì ìtìjú ẹ̀sìn òun ló máa bá kúrò lórí cyberspace yìí. Ọ̀rọ̀ Lola la analyze. Onínú rere ni ẹ́. Iyabo máa dúró tìyàn ni. Ọ̀tọ̀ ni ká dúró tì ní ká fi gbé ọwọ́ ẹni sókè. Ọ̀tọ̀ ni ká dúró tì ní ká fi mú ọmọ ológo tí ilé ayé ẹ̀ tó ń ta sánsán ká fi já wálẹ̀. Ọ̀tọ̀ ni pé kéèyàn má ṣẹ̀ ẹ́ kó sọ wípé àfi dandan gbà ó kó gbà nínú ọlá ẹ̀. Many people ni wọ́n mọ̀ bí mo ṣe dé ìlú òyìnbó. Many people ni wọ́n tiẹ̀ fẹ́ bèrè bóyá mo jẹun lánàá tó jẹ́ pé wọ́n á máa sẹ́ pé ẹ ràn mí lọ́wọ́. Ẹni tó bá wù mí ni màá ràn lọ́wọ́, ẹni tó bá wù mí mi ò ní ràn lọ́wọ́. Lola Alao. So tó bá jẹ́ wípé ìyẹn ni many people náà ló ń ṣe, ṣùgbọ́n inú ẹ̀. Wọ́n tí ọ̀rọ̀ nínú gbogbo ọ̀rọ̀ Baba Ijesha ló ń dùn mí jù. Exactly ibi tá a lọ ládé yẹn. Ó dùn mí because jẹ́jẹ́ ni Iyabo wà lé ẹ lọ́jọ́ yẹn. Torí Baba Ijesha ti pè mí tẹ́lẹ̀. He had called me before and told me that he was going to come to Canada, and I said no problem. Then Lola ní Baba Ijesha ti pè òun bọ̀ ní Canada. That means pé Lola àti Baba Ijesha wọ́n ní cordial relationship. Torí Baba Ijesha kì í ṣe wọ́n nìkan ló wà ní Canada. Torí pé ó mọ̀ pé ẹjọ́ wà nínú theatre group, ẹjọ́ ń ṣe theatre, bóyá ẹ ti jọ heart rí, ó pè ẹ́ pé òun bọ̀ ní Canada. Òun bọ̀ ní Canada yẹn, ìwọ tó wà ní Canada pé àti tóun bá dé àwọn ibi tóun bá túmọ̀ wàá lè mú òun lọ. Nǹkan tí Baba Ijesha ṣe pè ẹ́ nìyẹn. Àti pé bóyá òun tiẹ̀ lè iye tóun máa fi lọ gbọ́ hòtẹ́ẹ̀lì bóyá bí ọjọ́ 10, bóyá ọjọ́ kan nínú ẹ̀ òun lè dúró sọ́dọ̀ ẹ̀ kò túmọ̀ ẹni tí wọn náà bá túmọ̀ àbí ibòmíì tóun bá lọ kò tún lè help òun kóun lè save owó hòtẹ́ẹ̀lì. Èmi kàn assume yẹn ni o. The fact pé Baba Ijesha pè ẹ́ mò ń bọ̀ ní Canada o, wọ́n ti fún mi ní visa o, mò ń bọ̀ ní Canada o, ó jẹ́ kí a mọ̀ pé there is an iota of relationship between Lola Alao and Baba Ijesha. Bí inú wọn fẹ́ra o, bí sọ ọ̀rọ̀ boyfriend and girlfriend kọ́ ni mò ń sọ, ọ̀rọ̀ lovers kọ́, ọ̀rọ̀ pé wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ jọ máa ń relate òun ni mò ń sọ yìí. Wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ jọ máa ń relate. I heard that he was arrested and I said I didn't know. Later ó wá gbọ́ pé Baba Ijesha wọ́n ti arrest Baba Ijesha. Wọ́n kàn máa ń gbọ́ ni àwọn òde kì í gbọ́ reason tí wọ́n fi ń arrest èèyàn. Gbogbo wa nígbà yẹn tí wọ́n arrest Baba Ijesha la gbọ́ pé
wọ́n ní wọ́n arrest Baba Ijesha o ó ní í ṣe pẹ̀lú ọmọ kékeré kan mi ò mọ̀ bí àwọn èèyàn ṣe máa ń gbọ́ half information. Lola Alao ó wà ní ìlú òyìnbó Canada ló wà. Wọ́n sọ fún ẹ pé wọ́n ti arrest Baba Ijesha. The next thing tó yẹ kó béèrè any logical person kó yẹ kó béèrè pé kí ló dé kí ló ṣe kí ló fà á tí wọ́n fi arrest ẹ̀ but wọ́n ò béèrè kankan ó kàn gbágo ní ẹ máa gbọ́. What to do? I called Iyabo. Iyabo was in her. Kò mọ nǹkan tó máa ṣe ó kàn gbọ́ pé wọ́n arrest Baba Ijesha kò mọ nǹkan tí ó máa ṣe rárá kò mọ nǹkan tí ó máa ṣe rárá ó kàn gbọ́ pé wọ́n arrest Baba Ijesha kò mọ nǹkan tó máa ṣe rárá. Mi ò rò pé bóyá ẹ̀yin actresses wọ̀nyí bóyá ẹ lọ sí school rárá. Kí ló ṣe bó ṣe ọmọ èèyàn gan ni kọ́ pè ẹ́ wípé ọmọ ẹ o wọ́n ti arrest ẹ o kí ló ṣe ẹ ló bá jà kí ló ṣe kí ló dé wà kọ́kọ́ béèrè ẹ̀ ná ó béèrè ẹjọ́ ó mọ kankan the next wọ́n arrest Baba Ijesha ó béèrè ó kàn ẹni tó pè ẹ́ yẹn kàn bank phone gbà ó dẹ̀ pé Iyabo Ojo Iyabo wọ́n ti arrest Baba Ijesha máa gbọ́. House. I called her and I told her. Mo ń bọ̀ bóyá ẹ̀ tí gbọ́ bẹ́ẹ̀ bóyá ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yẹn dáadáa. Do me too. Who do me? Because jẹ́jẹ́ ni Iyabo wà lé ẹ̀ lọ́jọ́ yẹn. Torí Baba Ijesha ti pè mí tẹ́lẹ̀. He had called me before and told me that he was going to come to Canada and I said no problem. Then later I heard that he was arrested. And I said, I didn't know what to do. I called Iyabo. Yeah. So nǹkan tó sọ ni pé nígbà tóun gbọ́ wípé wọ́n èèyàn kan pé wọ́n ti arrest Baba Ijesha the next thing kò béèrè nǹkan tí Baba Ijesha ṣe she just called Iyabo Ojo. Ó yẹ kó béèrè nǹkan tí Baba Ijesha ṣe torí pé tó oníbéèrè Yorùbá ni wọn kì í ṣìnà. Inú mi dẹ̀ dùn pé majority of the film tó ń act Lola Alao Yorùbá ni. Tó bá jẹ́ wípé ìwọ ti mọ nǹkan tí wọ́n sọ pé Baba Ijesha ṣe ni ṣé wàá gbé ìgbésẹ̀ tó gbé ṣé wàá pé Iyabo Ojo torí òun gbé blame sórí ara ẹ̀ ń sìn ó yá máa gbọ́rọ̀ lọ. Iyabo was in her house. Iyabo wà nílé ẹ̀. I called her. Ìwọ ló pè é. I told her that she should please try and help me, that they've arrested that somebody called me and said Baba Ijesha has been arrested. Without no reason. Ilé ayé ìṣá. Iyabo now said she was going to call her lawyer. Mo wá sọ fún Iyabo pé mo ti pe lawyer mi. Please ask Baba Ijesha that. Gbẹ́nu burúkú sọ̀hún Lọ́lá. Gbẹ́nu burúkú sọ̀hún. Ó pé Iyabo bí mo kọ́ tí mo bá ṣe wọ́n ti arrest Baba Ijesha. Iyabo ni wọ́n arrest Baba Ijesha ẹ jẹ́ kí n pe lọ́ọ̀yà. Ìwọ tún ti pe lọ́ọ̀yà nígbà tó pe lọ́ọ̀yà ẹ kí lọ jẹ́ lọ́ọ̀yà ẹ ò béèrè lọ́wọ́ ẹ pé kí ni wọ́n ní Baba Ijesha ṣe. Ṣé Bobby J how are you ṣé lọ́ọ̀yà ẹ ò béèrè pé kí ló ní Baba Ijesha ṣe àti síbi tí mo bá ti fẹ́ lọ gba bail fún yàn máa ṣáà béèrè pé máa fẹ́ mọ nǹkan tí wọ́n fẹ́ pẹ́ nìyẹn ṣe. Ó béèrè ó dẹ̀ yín mẹ́ta ìwọ ò béèrè ó pè Iyabo ló mọ nǹkan tó ṣẹlẹ̀. He was in a police cell. He sent a lawyer there to bail me. I did. Èmi àti Iyabo. Béèrè lọ́wọ́ Baba Ijesha ò tí kú kó sọ pé àìmọye àwọn actresses àti àwọn actors tó send lawyer lọ síbẹ̀ tàbí tí wọ́n send lawyer lọ síbẹ̀ because àwọn yẹn béèrè ẹ máa ní ẹgbọ́n ṣùgbọ́n ẹ̀yin lẹ gọ̀ jù. Ó wà ní Canada ó ti pe lawyer ẹ according to nǹkan tó ń sọ ni ó pe lawyer ẹ ó wá pe Iyabo Ojo ní àbá pe lawyer mi ò ní má worry mo ti pe lawyer mi ti ń lọ síbẹ̀ jọ kí ló pe Iyabo Ojo sí kókó help ẹ kí ni help tí Iyabo Ojo fẹ́ ṣe. Ó pọ́ pè ẹ́ ó pe lawyer mi wọ́n ló wà ní station báyìí lọ bá mi bail ẹ̀ wò ó pe Iyabo Ojo help me Iyabo Ojo níṣẹ́ kí n pe lawyer mi àwọn náà máa pe lawyer onímọ̀ pe lawyer mo ti pe lawyer mi ẹ ṣáà máa bá mi lọ sí police station ẹ lọ bá mi bail ẹ̀
òkè ìgbà tẹ́ wá débẹ̀ kí ló ṣẹlẹ̀ torí nísìnyí ẹ kàn ń pèyàn káàkiri ẹ̀ mọ́ nǹkan tẹ́ni yẹn ṣe. làjọrò lọ́ọ̀yà lọ pé kó lọ bẹ́ẹ̀lì Ìjẹ̀ṣà lọ́jọ́ yẹn lọ ẹ béèrè lọ. wọ́n rán nǹkan tó dùn téèyàn bá dẹ̀ ti ráyọ̀ téèyàn bá ti ráyọ̀ lọ tó ráyọ̀ tó pé lọ́ọ̀yà lọ síbi kan ó ti ṣọ̀rẹ́ nìyẹn ọ̀rẹ́ gidi ló ṣe yẹn ọ̀rọ̀ yẹn lọ sí ọ̀nà pé lọ́ọ̀yà ọ̀rẹ́ gidi. kọ́ bèrè lọ́wọ́ ẹ̀ kí wàá ní lọ́ọ̀yà yín wá ṣe ṣe lọ́ọ̀yà yín kí ni lọ́ọ̀yà yín ṣe ó yá gbóhùn sókè nǹkan tí lọ́ọ̀yà ẹ̀ ṣe ni kò sọ ó yá kí ni lọ́ọ̀yà ẹ̀ ṣe kí ni lọ́ọ̀yà ẹ̀ ṣe. Ìjẹ̀ṣà òkè ó wà láyé o kò sí nǹkan tó ṣe ó dẹ̀ máa bọ́ bí tó wà yẹn. point of correction kí kọ́kọ́ gbé ó fẹ́ sọ pé Ìjẹ̀ṣà òkín ó dákẹ́ ó ní Ìjẹ̀ṣà òkín purọ́ ló fẹ́ sọ bẹ́ẹ̀ Ìjẹ̀ṣà kò kí purọ́ n tó fẹ́ sọ nìyẹn àbí nǹkan ò wá gbé jẹ má gbọ́rọ̀ ẹ lọ ó yá. ẹ béèrè èmi àti Iyabo la rán lọ́ọ̀yà lọ ìgbà tí lọ́ọ̀yà dé lọ́ọ̀yà wá sọ pé wọ́n lè bílẹ̀ pé ó ní í ṣe pẹ̀lú rape. ẹ jọ gbogbo ẹni tí ó bá gbọ́ kéèsì yẹn ní ọjọ́ gógó tí kéèsì yẹn bẹ́ síta ṣé kìí ṣe nǹkan tó ti ń sọ nìyẹn. Ìjẹ̀ṣà ó ṣe kiri kan ó bẹ́ẹ̀ di ọmọ yẹn Ìjẹ̀ṣà ó bẹ́ẹ̀ di ẹ̀ kó tó ẹ̀ tó di pé àwọn ọ̀jọ̀gbọ́n kó tó wá sọ wípé wọ́n ń lorú wọ́ọ̀dì yẹn fún ọmọ kékeré pé defilement ni wọ́n máa ń lò fún ọmọ kékeré. So all this while tó ti ń pè káàkiri tó dẹ̀ péré ẹ lọ́lọ́gbọ́n ènìyàn Lola Alao ó yẹ kó dọwọ́ bojú ó mọ nǹkan tí Ìjẹ̀ṣà ṣe until ó ti pe gbogbo ayé o ó ti pe lọ́ọ̀yà ó ti pe gbá ó ti pe kòkó bàbá àṣàsùn until ọkọ̀ ń purọ́ ni o fídíò ẹ̀ yìí irọ́ ńlá ló wá pa ń bẹ̀. Wọ́n á sọ tọmọdé ibi tí gbogbo ẹ̀ tí wọ́n ti wá nìyẹn. Ìyábọ̀ dẹ̀ ni kò ń gbọ́rọ̀ fọ́sọ́tì kò ń gbọ́rọ̀ ọmọdé kò ń gbọ́rọ̀ kò ń gbọ́ pé wọ́n fi yà jẹ. Gbẹ́nu ẹ̀ sọ̀hún. Your aim of calling Iyabo was to go and deal with Baba Ijesha. Báwo ló ṣe máa gọ̀ tó fẹnu họra nǹkan tó wà ní national news tó ń gbé lórí CCTV tó ń gbé káàkiri tí wọ́n sọ pé Baba Ijesha ó di fáìlì ọmọ ìwọ náà mọ nǹkan tí Baba Ijesha ṣe ó wá bẹ̀rẹ̀ sí ní pè káàkiri ó lọ pè Iyabo Ojo nígbà tó wá dé station ni wọ́n wá sọ fún Iyabo Ojo pé wọ́n lè bíìlì nǹkan tó ṣe lè bíìlì ẹ̀ ní pé ọmọ kékeré ló di fáìlì ìgbà yẹn ni nǹkan wá yíwọ́ irọ́ ló pa right from the beginning ló ti pe Iyabo kan tó ṣe pé Iyabo ni pé Iyabo gbọ́ pé báyìí ní kiri báwo lè ṣe máa kúrọ̀ náà ẹ̀ kí sùn ni ó mọ máa gbọ́rọ̀ yẹn. ká ní mo ti mọ̀ lọ́jọ́ yẹn má ti pè sọ̀rọ̀ tí Baba Ijesha mistake tí mo ṣe ni. mistake o ṣe mistake odidi pé ni odidi pé kó lọ dí pẹ̀lú Baba Ijesha ni. You called her pé wow Iyabo olórí burúkú ọkùnrin yẹn tó ṣẹ̀ṣẹ̀ fún ní visa Canada tí ò tiẹ̀ mẹ́ni tó máa pè wọ́n máa ló ti fàdí ọmọ kan yẹn bí Iyabo ṣe gbé parí nìyẹn. ta lè fẹ́ máa bóbò àbórí ẹ̀ ò pé wọ́n pè ẹ́ èèyàn kan pè ẹ́ wípé Baba Ijesha wà lẹ́wọ̀n wọ́n ti ju Baba Ijesha sẹ́wọ̀n àbí pé wọ́n arrest ẹ̀ rádà sọ́ọ́rì ẹni tó fún mínísítà mi ìmọ̀ ẹjọ́ iṣẹ́ pé wọ́n máa ju Baba Ijesha wọ́n máa ti arrest Baba Ijesha ní police station wọ́n máa ní kí police lọ gbé Baba Ijesha ó béèrè nǹkan tí Baba Ijesha ṣe wo Lola Alao àwọn dumb skull àwọn tí wọn tọpọlọ wọn ti yòrò tọpá ń dùn àwọn ló lè máa sọ lórí yẹn fún oore kọ́ ló fẹ́ ṣe fún Baba Ijesha wọ́n lo against ẹ̀ tó wá di yànkùnyàn rẹ̀ oore kọ́ lè fẹ́ ṣe oore kọ́ ló fẹ́ ṣe ilé ayé ìṣá ilé ayé yìí ni o. Iyabo màmá Mohbad o ọtìgbà tó lọ London wọn ò kì í sọ̀rọ̀ ìgbà tó lọ London ni Mohbad rí o
tí mo bá di. now ṣe rí alákọ̀ọ́kọ́ òun ni case Baba Ijesha yẹn ẹ máa bá mi fọgbọ́n tó o ẹ má rẹ́rìn ọ̀rọ̀ tó serious ni ká wá assume pé Lola Alao ó dọ́m ọpọlọ ẹ̀ yòrò kò gbọ́n nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé tó sọ fún pé Baba Ijesha ọlọ́pàá máa ti arrest ẹ o tí ìfẹ́ yẹn àti ìgbónára yẹn ó sòmù ó pe lọ́ọ̀yà ẹ̀ náà gbàgbé láti béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹni tó sọ pé ó wà ní police station kí ló ṣe gan so that máa lè mọ nǹkan tí mo máa sọ máa lè mọ àwọn orú nǹkan tí mo máa kó dání tó o béèrè tó wá fi pe Iyabo ká ní pé gbogbo yín yẹn àti lọ́ọ̀yà Iyabo àti ìwọ àti lọ́ọ̀yà àti ẹgbẹ́yìn mẹ́rin ẹ̀ mọ nǹkan kan ẹ wá ṣẹ̀ṣì gbàtẹ́ wá jíde police station tán ẹ ṣẹ̀ṣẹ̀ wá béèrè pé lágbájá tó wà níbí tọ́lẹ̀ àrẹ́sì ẹ gbọ́ kí ló ṣe náà tó wá sọ pé ó ní í ṣe pẹ̀lú ọmọ kékeré ni ìwọ tó jẹ́ pé òun bọ̀ wá béèlì ẹni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tó jẹ́ pé tẹ́ni yẹn ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kọ̀ yí 360 degrees there and there ẹ̀ṣẹ̀ yẹn lé ní ká tó wá bọ́ sí case Mohbad tún ní rí kíní mọ́ mi ì dẹ̀ fẹ́ share sórí page mi lẹ́ẹ̀kan ni àsọ ìpè wọ́n ń búlì o. now òun ló fi lọ gbọ́ rẹ̀ sórí ìgbà tó gbọ́ pé ó kú kí. ṣáké Mohbad kò rí Iyabo rí kò mọ̀ Iyabo náà ò mọ̀ Mohbad rí but one way or the other faith nature ayé ìpàdé ọlọ́run jọ mú ẹsẹ̀ àwọn méjèèjì pàdé ní London Mohbad o ti rí Mohbad báyìí rí in person o mọ Mohbad rí o ti dúró sẹ́gbẹ̀ẹ́ Mohbad ń sọ fún ẹ Iyabo wọ́n búlì mi wọ́n nà mí wọ́n fẹ́ pa mí wọ́n fẹ́ ṣe gbà ó sọ fún ẹ one on one Mohbad yẹn wá kú Mohbad yẹn ó wá kú ta ló yẹ kó pitch tent yẹn sí ọ̀dọ̀ ẹ̀ nígbà tí Mohbad yẹn wá kú kì í ṣe ọ̀dọ̀ bàbá àti ìyá àti àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ ìpò wọ́n sọ pé a fẹ́ justice fún Mohbad ló yẹ kó pitch tent yẹn sí ọ̀dọ̀ ta ló pitch tent yẹn sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ opposite case méjì tí Lola Alao gbé wá case méjèèjì tí Lola Alao gbé wá kò sí tó jẹ́ pé ẹni tó ní pé kó wá support how are you Fọláṣadé Kórèdé God bless you my darling sister I love you torí tọrùn àwọn méjèèjì case méjèèjì yẹn tí Baba Ijesha àwọn ọmọ kankan o wọ́n pè ẹni o gbà tó wá débẹ̀ tán ẹni tó ń wá lọ síbẹ̀ gbà tó wá débẹ̀ tán wọ́n sọ pé ọmọdé àìwọ́ gan ló gbẹ́wù sílẹ̀ ló bá pẹ̀rẹ̀ wọ̀ tó ní àfi tó bá pa o àfi tó bá rán lọ sẹ́wọ̀n òun ló bá fẹ́ wá bẹ́ẹ̀lì o yéè o nígbà o Mohbad náà tún rèé Mohbad ẹ má sọ̀rọ̀ mo wà online o mo wà online máa pè yí padà so Mohbad yẹn gangan Mohbad tó rí tó ti I'm sure nígbà tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ tán ẹ mú coffee together torí UK lọ sọ́pẹ́ ti pàdé ẹ mú coffee together bó tiẹ̀ ṣe kind of coke ẹ jọ fi kọ́ra shares ó wá kú ta ló yẹ kó pitch tent ẹ tì Iyabo ta ló yẹ kó pitch tent ẹ tì opposite side ló máa wá ó máa sí pẹ̀lú àwọn tó máa sọ pé justice for Mohbad justice for Wùmí òun ni wọ́n máa ń kígbe káàkiri justice for ìyàwó ẹ̀ ló máa ń kígbe káàkiri because tó bá jẹ́ pé Mohbad ló wà after ni the main thing tí àwọn justice for Mohbad tó ń sọ ní pé we want DNA we just want to know
antecedents of this woman tó pèrè níyàwó Mohbad yìí gbogbo bó ṣe nípa ẹ̀ ṣe fẹ́ràn ẹ̀, but let us even know the ọmọ tó gbé dání tọmọ yẹn bá jẹ́ ti Mohbad gangan, you know that everything á ti sinmi, but you are the one that spearhead it. Ó spearhead ẹ̀ pé ọmọ yẹn ò ní ṣe DNA, yet ìwọ Mohbad dẹ̀ ló mọ̀. Lola Alao pè ẹ́ fún case Baba Ijesha, ó pe lọ́ọ̀yà ẹ̀ kó lọ bá ẹ bail Baba Ijesha. According to Lola Alao náà pe lọ́ọ̀yà ẹ̀ kó lọ bail Baba Ijesha. Ẹ wá débẹ̀ tán wọ́n wá sẹ́ pé defilement ni o, ẹ wá turn 360 degrees ló wá ń ké níwájú police station pé ó nígbà o tí o bá ṣẹ́wọ̀n gan pàápàá wàá talí ẹ̀ wàá tọ̀nà ẹ̀, ẹ wá ń pariwo ó wá níyàn dáadáa ni. Who does that? Who does that? Títí nígbà tí o wá ti rán Baba Ijesha lọ sẹ́wọ̀n, o wá bẹ̀rẹ̀ sí ní flex muscle wípé yes ìwọ ló wà ń bẹ̀, gbogbo case wà wá ganu sí. Ọmọ Naira Marley 1-on-1, ọmọ Mohbad 1-on-1 on different occasions. Ọmọ Lizzy Anjorin 1-on-1 kò tó mọ sàríyù ẹnu ṣó. You are never loyal to your contacts. Sori fídíò Lola Alao yìí kàkà kó sọ bí èèyàn tó jẹ́ fún àwọn tí orí wọn bá pé, ó jẹ́ kí àwọn èèyàn kan máa ní rethink nípa ẹ̀. Àwọn tó bá ń bá ẹ rìn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó ń bá bá ẹ rìn lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí à ń sọ yìí Baba Ijesha have not been convicted nígbà yẹn torí orí ẹ̀yin tẹ̀ ń táìpù táwọn fi rẹ́dẹ̀ sórí nǹkan tẹ̀ ń táìpù orí yín ti dàrú. As of the time tí Lola Alao ń sọ, Baba Ijesha has not been convicted. Tí wọ́ tó ti gbá pẹ̀rẹ̀ rù tó ti bọ́ṣọ sílẹ̀ tó ti gbá wẹ̀rẹ̀ rù fún Judy. Now even tí Mohbad náà ọmọ Mohbad 1-on-1, you should be looking for justice for Mohbad, not anything that will jeopardize the justice for Mohbad. Tí gbogbo wa tí Wùmí bá ṣe DNA ni tá a dẹ̀ rí pé ọmọ tó gbé dání ọmọ Mohbad ni, irú mi gan máa sọ ẹ fi Wùmí lẹ̀, okay ó ṣáà ní part of Mohbad tó ti gbé dání, but justice must be served. Nǹkan kan ló máa pààyàn. Mo sọ́njọ́ yẹn nígbà tí wọ́n sọ yìí pé wọ́n fẹ́ autopsy máa sọ cause of death ni, kò ní sọ ẹni tó pààyàn. Now bóyá rọ ni bóyá òótọ́ ni wọ́n ní injection sites yẹn àbí between injection yẹn wọ́n ní injection sites yẹn something to do with that injection and injection sites wọ́n náà ló cause ikú ẹ̀. Ta ló pe quack nurse? Ẹni tó pe quack nurse yẹn náà ní láti jẹ́jọ́. Ẹni tó ní contact quack nurse yẹn, ẹni tó ní contact quack nurse yẹn ó ní láti jẹ́jọ́ for circumstantial case. Torí pé tí ò bá pe quack nurse yẹn nǹkan kò ní ṣẹlẹ̀ sí Mohbad. Tó bá jẹ́ pé nǹkan tí autopsy rí yẹn ni, ẹni tó pe nọ́ọ̀sì yẹn tó jẹ́ pé bí Mohbad bó ṣe lówó tó yẹn ẹ lè gbé lọ sí private hospital, ẹ ní mọ́tò ẹ lè pe Uber tó máa gbé lọ sí hospital yẹn, case for another day. What I'm saying is that Iyabo Ojo, where are you pitching your tent? Àwọn tó mọ̀ ló padà wá yí 360 degree tó ń palẹ̀kùn. Ọmọ Lizzy Anjorin, ọmọ Lizzy Anjorin dáadáa, kì í ṣọdún kan, kì í ṣọdún méjì, kì í ṣọdún mẹ́ta. Why? Kí ni Lizzy Anjorin ṣe fún ẹ tó ṣe turn 360 degree tó wá lọ gbé ex ọkọ ẹ
tó lọ gbé ẹ̀sìn ọkọ̀ tó yẹ pé wọ́n lọ wá ń fìrì gágẹ̀ ló ń flaunt ẹ̀ káàkiri. Ọ̀dàlẹ̀ abatẹnijẹ́ òun ló máa ń ṣe bẹ́ẹ̀. Ọ̀dàlẹ̀ abatẹnijẹ́ sórí fídíò tí Lola Alao náà ń ṣe fún ẹ yìí ó fi bá tiẹ̀ jẹ́ dìmọ́ ni lọ́dọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n bá ní ọpọlọ tí wọ́n ń rò, ṣùgbọ́n àwọn tí ò ní ọpọlọ tí ọpọlọ wọn ti yòrò tí wọ́n ti ṣá wọn mọ́ ọpọlọ, àwọn ló máa ronú bó ṣe ń ronú yẹn. Àwọn ló máa ronú bó ṣe ń ronú yẹn. Lola Alao ẹ jẹ́ ká túbọ̀ gbọ́ sí i. ìṣe pé wọ́n ní ìkọ̀kọ̀ papọ̀ oore wé mímọ́ olóore òkè Jésù tí kò tó. Bẹ́ẹ̀ ni àfi tí ò bá sí Ọlọ́run. Ọlọ́run wà lókè. mo ké torí pé kìíní ò because mo mọ̀ wípé ọmọ ológo ẹ̀gbọ́n tójú wọn máa rí mi. Bẹ́ẹ̀ ni èmi gbọ́n tí mo wà nílùú ìlú. ọmọ ológo ni Lizzy, nǹkan tójú ọmọ ológo máa ń rí nìyẹn. Nítorí ògo ni o, nítorí ògo ni nǹkan tójú ológo máa ń rí. Nítorí ògo, torí pé ẹ rí pé Lizzy lógo náà ni. Tí ẹ bá rí pé Lizzy ní ògo, kí ló dé tẹ máa ganu sọ̀rọ̀ ẹ̀? Tẹ máa ganu sọ̀rọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn. Èèyàn kan á gbé ẹ gbé jùlẹ̀, Gíslọ́ọ̀bù á gbé, ó gbé jùlẹ̀, ó sì pàpà ń ganu sí o. Adébíyìnpé gbé, ó gbé jùlẹ̀, Sọjí gbé, ó gbé dẹ́wọ̀n, Òkété gbé, ó gbé dé Kùjé. Ìwọ náà bẹ̀rẹ̀ gbé, ẹ bẹ̀rẹ̀ ní gba donations fún nítorí Lizzy náà ni, torí pé ògo tí ayé Lizzy ní ni. Ẹ sọ pé kí Sàríyù kó lọ máa ṣiṣẹ́, ó yá bóun sókè. mo wọ sí tí mo ti rí màá pè Iyabo, màá ní Iyabo ilẹ̀ aníláyé àǹtí mi Ọlọ́run rán yín iṣẹ́ ni ẹ parí iṣẹ́ tọ́lọ̀ rán mi. Ẹ̀yin lẹ mọṣẹ́ tọ́lọ̀ rán yín ẹ parí ẹ̀. Iyabo máa ń dúró tì yàn gan. Iyabo will stand by you. Iyabo will support you. Who slap me? Who slap me? Bí ó ṣe dúró ti Baba Ijesha, bí Iyabo ṣe dúró ti Baba Ijesha, ó máa ń support. Iyabo support Baba Ijesha gan ni o. Abẹ́rẹ́ bó ṣe dúró ti Baba Ijesha. Iyabo tó jẹ́ pé bí wọ́n ṣe sọ pé wọ́n gbé Baba Ijesha sẹ́wọ̀n ló gbé lọ́ọ̀yà dìde at the end of the day. Wàá kúrò ní. Wàá move away. Wàá move away. Ó ní dá sírú kéèsì bẹ́ẹ̀ mọ́. Mohbad wá bẹ́ẹ̀, wọ́n búlì mi, wọ́n fẹ́ pa mí, wọ́n fẹ́ ṣe. Ìgbà tí Mohbad kú, ṣẹ́yìn bàbá ẹ̀ ló wà. Ṣẹ́yìn àwọn tó ṣe justice for Mohbad ló wà. Irọ́ ó yí 360 degree ni. Gbogbo ibi tí ò yẹ kó sí ló máa ń dúró sí. Iyabo, nǹkan tí wọ́n ṣe ń drag ẹ nìyẹn o. Kí ló kọ́ ẹ pẹ̀lú Sàríyù ẹnu ṣó? Ó bímọ 4. Right? Ó lọ́wọ́ lẹ́sẹ̀. Ẹ̀ẹ̀kọ́ bọ́n ṣe ń pẹja ìfúnlẹ́ja jẹ. Ẹ̀ẹ̀kọ́ bọ́n ṣe ń pẹja ìfúnlẹ́ja jẹ. Ẹ̀ẹ̀kọ́ bọ́n ṣe ń pẹja ìfúnlẹ́ja jẹ. Ó wá fi ń ṣe pepper dem gang. Ó ń lò ó láti máa fi búlí èèyàn kan. Ó ń gbà kí ni màá sọ ẹ́ di actress. Gbogbo nǹkan tó ń ṣe yẹn ṣé bá bí amọ́ ṣe ń ṣe nìyẹn? Bọ́ọ̀rẹ́ gidi ṣe ń ṣe nìyẹn? Ṣé èèyàn lè ṣerú ẹ̀ fún wọn kó gbà? Ṣé Lizzy Anjorin ti lọ gbé girlfriend Dinomi láyè wá láti wá fi yàn ẹ́ lójú? Tàbí girlfriend Paul? Iyabo will do everything to make you happy. It's a lie. Iyabo will make everything to make your life miserable. Bó ṣe ń jẹ́ kí life bàbá Mohbad tó bí ọmọ ẹ̀ kó wà miserable lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó ṣe ń jẹ́ kí life ọ̀tá Lizzy Anjorin kó wà miserable lọ́wọ́lọ́wọ́ báyìí. Say lie, Lola Alao. Stop lying. Stop lying. Àwa inú àwọn girlfriend ọkọ wa àwọn kìíní ẹ lè rí. Iyabo doesn't like to see people suffer. Ó ṣe sọ fún òun máa rán Lizzy Anjorin lẹ́wọ̀n. Mention my name tó sọ̀rọ̀ ẹ̀ di King Kong. Ìwọ ń dárúkọ Lizzy Anjorin, ó ń pè ní lizard, ó ń pè lé oríṣiríṣi oníyàlẹ̀ gí dàbí ti àwọn, ó dàbí ti ẹsẹ̀ adìyẹ, ẹlẹ́sẹ̀ chicken, ó ń bú. Ó dẹ̀ wá ń sọ fún pé mention my name.
What the effrontery? What the audacity? Lola Alao, ó bá gbẹ́nu ẹ dákẹ́ ni, ó bá má sọ ha débi pé a máa analyse show ẹ ta ni Iyabo fẹ́ràn. Gbogbo àwọn tí Lizzy Anjorin mọ̀ rí pátá ló lọ bá ṣọ̀rẹ́ lẹ́yìn ìgbà tí òun àti Lizzy Anjorin tí wọ́n jọ ṣọ̀rẹ́ mọ́. Àwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ yẹn, olubi ló máa ń ṣe bẹ́ẹ̀, ìwọ orí ni. Tó bá jẹ́ pé Lizzy Anjorin dàbí tiẹ̀ náà kó wá mú wọ náà lọ́rẹ̀ẹ́. Lizzy Anjorin ò dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tiẹ̀, kàkà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn gan tí wọ́n jìjọ mọ̀ papọ̀ ní around the same time, Lizzy Anjorin ó fún wọn ní arm's length ni ó stay lórí ilé ẹ̀ ni. Ó máa help èèyàn. Iyabo Ojo máa help Mohbad gan ni o. Ó help case Mohbad gan ni. Iyabo Ojo ó help case Mohbad gan ni àbí in the other way. Iyabo Ojo ìwọ ló bá case Mohbad débi tó wà yẹn. Ìwọ ló ń gbéyàwó ẹ̀ káàkiri. Once the wife is a suspect, ó yẹ kó stand clear ni, kó stand neutral, kó dẹ̀ call out gbogbo wọn. Tó bá fẹ́ ṣe dáadáa, gbogbo àwọn tó wà nílé lọ́jọ́ tí Mohbad kú àtàwọn míì tó bá mọ̀ pé Mohbad rojọ́ wọn fún ẹ tàbí tó bá suspect lọ́kọ̀ rẹ̀, wá pé gbogbo wọn jáde, kì í ṣe pé wàá kàn dárúkọ gbàgà. Mohbad, ikú Mohbad, kìnìkan ló pa. Bẹ́ẹ̀ ni pé adájọ́ ni ẹ́. What an effrontery. Ìwọ yìí ló lọ síwájú adájọ́, tó lọ síwájú police station. Ló lọ síwájú police station tó ń ranjú tó sọ pé àfi tí wọ́n bá rán Baba Ijesha lẹ́wọ̀n lọ́kọ̀ ẹ̀ tó máa balẹ̀. Ìwọ yìí ló sọ bẹ́ẹ̀. Ẹni tó dẹ̀ kọ́kọ́ ń gbèjà nìyẹn. Ó gbọ́ ni ọmọ ọ̀dọ̀ náà máa ń fọgbọ́n ṣe ni. Ilé akọ ẹ lọ́gbọ́n péyọ̀ kò kí ń gbọ́n tán. Ha! Mo dẹ̀ rò pé ilé ẹ ní Lola Alao, mo rò pé Canada lọ́rọ̀ bra ti ṣẹlẹ̀ tó sọ emphatically pé òun náà fẹ́ ṣe fracas tó ń gbé bra tó ń pe heartbeat. Ó sọ fún jọ yẹn ìpè má ṣe bẹ́ẹ̀ mọ́ o Iyabo. Ọ̀rọ̀ tó fẹ́ dá sí yìí tó rò pé ó fi ń ṣeré yìí ẹkún ẹlòmíì ni o. Má dá sọ̀rọ̀ family Lizzy Anjorin. Má dá sí ọ̀rọ̀ family Lizzy Anjorin. Kí lẹ wá porúkọ Lizzy Anjorin sí nígbà tẹ́ mọ̀ pé kì í ṣe family ẹ̀ ni tí ẹnu ìṣó lórí burúkú ọmọ àlè játijàti tó sọ pé kì í ṣe family. Kí ló wá sọ fún mi? Mami, You don't even have to order. Mami ẹ bí pé Lizzy Anjorin the actress ó gbọ́kọ̀ òun. Lizzy Anjorin the actress ó gbọ́kọ̀ òun. Tí Lizzy Anjorin ò bá jẹ́ actress tó bá jẹ́ pápọn mi ta ni, will her case be on the social media? Will her case be trending for the past 6-5 years? No. But because all of you are miserable, I mean Lola Alao and Iyabo Ojo, both of you are miserable. Ní stable relationship. Da. En wẹ́ni tó jẹ́ pé ó máa fẹ́ yín ẹ rí fẹ́. Ẹni tó wá fọ́kọ ẹ máa drag ẹ. Ẹni tí Lizzy Anjorin gbọ́kọ ẹ̀. Èmi ni. Orúkọ mi ni Fọlá Tinubu. Ẹni tí Lizzy Anjorin gbọ́kọ ẹ̀. Kó tó gbé wá sórí íńtánẹ́ẹ̀tì yẹn Fọlá Tinubu. Tí o bá ń ṣe orúkọ Lizzy Anjorin tó dá mọ́ orúkọ ẹ̀, ṣòro pé o lè rí kọ́bọ̀ gbà láti ìgbà yẹn ò tajà ò ní kankan. Gbogbo network ẹ bra tó náà ta kò pé 500,000. Ṣùgbọ́n wọ́n fi ẹ́ pẹ́pẹ́ Lizzy Anjorin inú ẹ̀ náà ń dùn. Tó bá wá fight back ẹ̀ ló ń rojọ́. Tó fight fún family ẹ̀ ló ń rojọ́. Lola Alao, mo wà disappointed nínú ẹ̀ gan ni. Ipe èèyàn pè ẹ́ pé wọ́n tì ń mọ́lé. Èèyàn pè ẹ́ ó gbọ́ pé wọ́n tì èèyàn mọ́lé. O ò béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe. O kò ṣàyédé bẹ̀rẹ̀ sí ní pe lọ́ọ̀yà. O bẹ̀rẹ̀ sí ní pe gbogbo aráyé. Gbogbo aráyé wá débẹ̀. Wọ́n wá sọ pé defilement ni. Ẹ̀ẹ́dẹ̀ wá rọra lọ lé yín wẹ́ ọrọ́wọ́. Ìkan nínú àwọn tó wá pè ó wá bẹ́ wulẹ̀ wá gbá pẹ̀rẹ̀ wọ̀. O tún jẹ́ sẹ́ẹ̀ tó sọ pé o máa ta léhun láti fi ran ẹnìyẹn lẹ́wọ̀n. Who does that? Tí bá ń ṣe olubi.
tí bá ń ṣe olùbíkúlùbẹ́ princess yẹn lónìí tó ní kéèsì yẹn ṣé wọ́n jìjọ wà pọ̀ ṣọ́jìjọ ń ṣe no tóun kí lorúkọ tóun yẹn tọ́jìjọ wà ṣé wọ́n jìjọ ń ṣe no. To be okay. I wonder why she's going through, why they are dragging her name like this. Honestly, I wonder why they are dragging the name of Lizzy Anjorin like this. Lizzy Anjorin shall be well with you. It shall be well with you and your family. It shall be well with you and your husband. It shall be well with you and your children. Iṣẹ́ ò ní dìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́. I wonder why. Tí àwọn tí ò mọ̀ bó ṣe kọ́rọ̀ ẹjọ́ tó ṣe lọ sùn ẹ tọ́nà fẹ́ gba 1 billion lọ́wọ́ ẹ 100 million in 10 places òun ló ń jẹ́ 1 billion pé o bá wọn lórúkọ jẹ́ whereas àwọn olówó kọ́ bẹ̀ ló kú lórúkọ jẹ́. And by you. Lizzy Anjorin, I stand by you. I am here for you. You're a good person. Lizzy Anjorin, you are a good person. Ari. Lizzy Anjorin, I stand with you. I stand for you. I stand by you. Nítorí pé kí ni àmọ́ ẹ pé yan gidi nìyẹn. Wo àwọn ọmọ ẹ níjọ́ Iléyá. Wo gudugudu méje yàyà mẹ́fà tó ṣe tí náà ọmọ yẹn dùn tó kó àwọn ọmọ yẹn àárí irú wọn ní orí ìkànnì yìí o. Àárí tìyálé tìyàwó even àwọn tó ń preach ní Nàìjíríà tí wọ́n jẹ́ ìyàwó kejì tí wọ́n jẹ́ ìyàwó kẹta àárí wọn kún wọn kó ọmọ ìyálé wọn ní ọjọ́ Iléyá kí wọ́n jọ tò ráì bàyà ẹ̀ kọ́kọ́ ya fọ́tò àárí wọn àárí àwọn blogger di blogger àárí àwọn blogger di blogger àárí wọn sẹ́ẹ̀ àárí wọn rárá kí wọ́n kó àwọn ọmọ ìyálé wọn àti àwọn ọmọ tí wọ́n fẹ́ lé wọn léwu lẹ́yìn àti àwọn tí wọ́n fẹ́ síwájú wọn kí wọ́n jọ tò papọ̀ kí wọ́n jọ ya fọ́tò àmàríwọ̀ Lizzy Anjorin a rí Lizzy Anjorin bó ṣe ṣe fún àwọn ọmọ ìyálé ẹ a rí question tó dẹ̀ béèrè tó jẹ́ pé ìgbà yẹn go èmi gan fi takò ó ní right láti béèrè because she's the legal wife kò yé wa ń gbà yẹn ni ipe a legal wife has the same right as the husband to ask things on behalf of her husband to stand for her husband against blackmailers, and that is exactly what Lizzy Anjorin is still doing today. She's standing for her family, standing up for her husband. She has the right to ask whoever tó bá ṣe pé tí ọkọ ẹ̀ bá ṣe pé ọmọ yìí ò mọ̀ o. Fọlá nígbà tó kọ́kọ́ dé orí internet èmi igan béèrè lọ́wọ́ ẹ̀ ṣebí rọ́ ló pa fún mi mo ní ọmọ mélòó ló bí fún Alhaji Lateef ọmọ 4 ló pè fún mi lọ́tọ̀ tìgbà tí Lizzy jáde tó ní pé kó lọ ṣe DNA mo ní àwọn ọmọ 4 oní ẹ̀ ọmọ 4 ló bí fún nígbà tá a tún wá ṣe interview fọ́dà lóní ọmọ 3 ni onítọ́kọ́ bí kan tẹ́lẹ̀ lórí ìkànnì mi títí mo fi discard ẹ ọmọ 3 ló sọ pé ó bí fún Lizzy ló sọ pé ó bí fún Alhaji Lateef nígbà tó dé orí ìkànnì Sọjí oní ọmọ 2 ni nígbà tó yá oní ọmọ 1 ni at the end of the day nígbà tó ní kókó bá certificate wọn jáde Lizzy a sọ yẹn lálẹ́ because nígbà yẹ kí fìyẹn sílẹ̀ fún Lizzy kó sọ lálẹ́ Fọlá Iyabo Lola ẹ lọ sùn oorun 7 tí obìnrin ń sùn. There's no point in dragging ọmọ ológo Lizzy Anjorin káàkiri. Despite the fact pé Jaiye ò kì í ṣèjẹ Iyabo Ojo kò bọ́ síta what an effrontery sí ẹni tó jù ẹ lọ oní kò dárúkọ ẹ tó bá dárúkọ ẹ alọ́sọ́kọ̀ tó bá dárúkọ ẹ